ọ̀sán ọ̀sán pẹ́ òru òru pẹ́ ìrìnà òsẹ̀ pẹ́ ẹni tí gbà bá ń yí tí gbà ń ṣe rìbárìbo kó gbìyànjú kó mọ́ sọ̀rọ̀ ìtinú nítorí pé bó bá padà pẹ́ tó bá yá yóò padà dá ni àbọ̀ gbòòwò Yorùbá tó lẹ́ni tó gún lé bàbá o bẹ́ẹ̀ ni ẹni tó gún lé kó mọ́ rọ́jú bẹ́ẹ̀ ni ìṣe ìrara ayé náà nìyá rọrùn ògbọ́n tí ọ̀jọ̀gbọ́n kan sọ àìsèkìrìtì love inertia ó ní a body at rest we continue to be at rest while a body at motion we continue to be at motion but when the external force were being applied it is sọ ni wípé ara tó bá dúró ojú kan náà ni ó wà tó bá mìíràn tó ṣe wàhálà pẹ́ẹ́pẹ́ ẹni tí bá sì rìn lọ tó tún tẹ amọ́rin rẹ̀ tó já amọ́ yóò dé ibi tí ń lọ ìwọ ọmọ mi èèyàn mi ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n mi àbúrò mi ilé ayé yìí ò ṣe dúró wò tó bá dákẹ́ ta àárẹ̀ ó bá dákẹ́ gbìyànjú Ọlọ́run bẹ ní gbagilé tí o ìgbìyànjú ní gbọmọ àwọn ńlá ire o.